Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ o, a kú ìtẹ́tí gbọ́ wa o, ẹ ṣe gan ni. Nǹkan tá a rí nínú internet spaces yìí. Wọ́n ní kábíyèsí tún ti lọ arrest olórí Mariam. Wọ́n ló tún ti arrest ẹ̀. Ṣe rí pé wọn ò fúnra wọn nísinmi. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tí wọ́n sọ pé ọmọ tó níyà òun ò ní sùn, òun náà ní fojú ba òun lọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ ni o, òun lọ̀rọ̀ wọn. Kí adúrú Mariam yẹn, ìyá àgbàlagbà, ẹ bó ṣe ń fi rẹ̀ ń tàràkà, ẹ bó ṣe ń fi rẹ̀ ń wọ́lẹ̀. Ó sọ pé ó wá sílé ọlá, ó dẹ̀ wá sílé ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní tàràkà. Ó sá fọkọ ẹ̀ lẹ̀. Ó sá fọkọ ẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó yẹ kó wà nípò ọlá. Wá lò lówó, owó tó dẹ̀ ní, wá fi ń tàràkà nílé kábíyèsí. Ó fowó náà ó fi ń gbọ́ wàhálà ìdààmú. Bẹ́ẹ̀ ni, ó mà ṣe o. Aláìní tìjú, àgbàlagbà. Wọ́n ní àmọ́ nǹkan tó ń wá lára Tádéníkáwò. Torí Tádéníkáwò náà tún ṣe fi àwọn DSS tán tó lọ fi tì mọ́lé. Wọ́n ló yìí wà ń bẹ̀ o. Tó bá máa dé ajẹ́ pọ̀ là ìyẹn tó bá gba béèlẹ̀. Wọ́n lórí Tádéníkáwò ló lọ mú sísọ́ọ̀sì tó gé. Wọ́n dẹ̀ ní owó òde gbọ́dọ̀ kàn àfi bàbá àti ìyá ẹ̀. Wọ́n níbi tán ti ń sọ pé ọmọ yẹn kàn ké ni. Ọmọ yẹn kàn kó kàn sá eré wá sí. Ṣọ́mọ wọ́n máa ń kíìpù ọmọ sínú ilé pé kó má ṣeré. Àbí kán sọ ọmọ mọ́lẹ̀ pé kó má jáde. Nítorí kíni? Ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn. Á lè gba Naomi àtọmọ. Àbí wàhálà ni, ṣé túláàsì ni? Àní kán lé gbogbo wọn kúrò láàfin, kábíyèsí kọ̀. Ó mọ̀ pé ọjọ́ kan á jẹ́ ọjọ́ kan fún wọn. Ọlọ́run ò ní máa wò wọ́n ràn. Lọ́ bá ní níṣe ni ó mú sísọ́ọ̀sì tó fi lọ gé irun orí ọmọ yẹn. Ó lò ó fún nǹkan kan ni. Ó fẹ́ lò ó fún destiny. Ó fẹ́ lo destiny ọmọ yẹn. Ṣèbó ní tiẹ̀, ó láwọn ọmọ tiẹ̀. Bó ṣe ń dẹ Naomi bẹ́ẹ̀ náà ló ṣe ń dẹ Tádéníkáwò. Ju gbogbo ẹ̀ lọ, kábíyèsí náà fẹ́ fi punish àti Naomi pé táwọn bá victimize Naomi. Kán victimize Naomi nínú palace kí Naomi àwa bí gbà. Ẹ̀tọ́ Ọlọ́run kọ́ rẹ̀. Ọlọ́run kọ Naomi àti kábíyèsí papọ̀. Wọ́n kàn ń ṣe lásán ni. Wọ́n ò lè rọ́wọ́ mú. Ní palace yẹn wọ́n ti ṣe. Àṣedànù náà wá ṣe ní palace yẹn. Àṣedànù ni. Wọ́n bá níṣe ni ọmọ yẹn wá ń ké pé fímílẹ̀, don't cut my hair, ó dẹ̀ ti kọ̀ pẹ́kí. Ọmọ yẹn wá sáré wá ní. Ló wá bẹ̀rẹ̀ sí ní bí ọmọ yẹn. Ọmọ yẹn wá ń kígbe kó fòun lẹ̀ bó ṣe sáré wá sí ọ̀dọ̀ bàbá àti ìyá ẹ̀. Ó ní ṣe ni Mariam lọ kóòtù. Mariam kóòtù orí òun, Mariam kóòtù irun òun. Wọ́n ní eléyìí kì í ṣe pé bóyá lòmíì ló sọ àbí nǹkan kan. Ọmọ yẹn nìkan ló wá sọ fún àwọn òbí ẹ̀. Torí wọ́n ṣe ń parọ́ jọ tó ń ṣiṣẹ́ ibi lọ. Wọ́n bẹ́ẹ̀ náà Ọlọ́run ṣe ń yí wọn mọ́lẹ̀. Ló ń yí wọn mọ́lẹ̀. Gbogbo ìṣe wọn àti gbogbo irọ́ wọn báyìí lọ́lọ́run ṣe ń tú àṣírí. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń tú àṣírí wọn. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kábíyèsí ní Mary ó ṣe eléyìí tán, ó gé irun ọmọ yẹn. Kí ló fẹ́ fi irun ọmọ yẹn ṣe tó fi ń gé irun? Wọ́n ní bí Naomi ṣe ń wò pàkúpàkú. Before you know it, kábíyèsí ti lọ pọ̀ ọlọ́pàá. Ó kàn arrest ọmọbìnrin tó dàbí pé ewúrẹ́ aláìgbọràn ni. Pẹ̀lú wọ́n ṣe sọ ní kó bìlà níbi tí Tádéníkáwò wà.
pé wọn ò gbọdọ̀ rí kó tún súnmọ́ náà kó tún súnmọ́ Tadenikawo. Tó bá nídìí ọmọ òde lọ bá àwọn ọmọ ẹ̀ nílẹ̀ Ìgbìrà kó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀ ńbẹ̀. Ó ṣe wá jẹ́ ó ní ẹ pé òun láìkí Tadenikawo. Wọ́n ní kò yé láìkí Tadenikawo lọ láìka àwọn ọmọ ẹ̀ tó sọ́ọ́lẹ̀ náà tó ń wá obìnrin olóbìnrin tó fẹ́ láìka ọmọ ẹ̀. Wọ́n ní ṣé kìí ṣe pé ó wọ wèrè. Wọ́n ti sọ fún pé wèrè díẹ̀díẹ̀ wà lẹ́jẹ̀. Báwo ni wèrè ṣe níwà lẹ́jẹ̀ wọn? Kò jẹ́ pé iṣẹ́ ẹbí ni kì í iṣẹ́ ẹbí ni. Ọpọlọ wọn ti dàrú. Wọn ò rí nǹkan rere rò mọ́. Wọn ò rí nǹkan rere forí rò. Negative Ọlọ́run dẹ̀ pa wọ́n lára. Wọ́n dẹ̀ para wọn lára. Ọlọ́run túbọ̀ máa pa wọ́n lára. Kí ló dé? Wọ́n ní kí Mariam lọ sí ìlú Ìgbìrà kó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ ẹbí ni ó fẹ́ gbá àsìkò ọmọ ẹ̀ ó dẹ̀ tán rẹ̀. Bó ṣe ń ṣe lọ́lọ́run bàjẹ́. Bó ṣe ń yípo lọ́lọ́run yí wọn pòrò. Ó mà ga ọ́, eléyìí lágbára o. Kéèyàn má tiẹ̀ tún lè gbádùn nílé ọkọ ẹ̀. Ó lọ má tún lè jẹun gbádùn nílé ọkọ ẹ̀. Kéèyàn má tún lè rìláàsì kátẹ́gùn rere fẹ́ síyàn nílé ọkọ ẹ̀. Èṣù ti jẹ̀bi. Èṣù ti jẹ̀bi ó dẹ̀ ti pòfo. Bẹ́ẹ̀ ni, èṣù ti pòfo. Torí kí ni Tadenikawo ṣe fún Mariam? Iṣẹ́ ibi tó wà nínú Mariam yẹn lágbára Ọlọ́run iṣẹ́ ibi náà ló máa ṣe pa. Láìpẹ́ láì jìnnà iṣẹ́ ibi yẹn tó yàn láàyò ó lóun ò ní jáwọ́ lórí Tadenikawo. Òun ò ní jáwọ́ nínú Naomi. Òfin tó bá pẹ́ kò ṣe pé ó fi ilé ọkọ kan lẹ̀ tó wá fẹ́ fi èrú gbàbùkún ní ilé ọkọ ọlọ́kọ. Àfọwọ́ nìkan pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó tiẹ̀ ti kàn dínú iyọ̀ ni. Because èmi ò rò pé lásán ni gbogbo ìta ń sọ yìí. Wọ́n á ní irọ́ ni pé kò rí bẹ́ẹ̀. Wọ́n á ní kinní kan kò rí bẹ́ẹ̀. Kéèyàn wà láyé yìí kó jẹ́ pé wọn ò ní ìsinmi láti máa ṣiṣẹ́ ẹbí. Bẹ́ẹ̀ ni, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Wọn ò rọ́wọ́ mú. Wọn ò lè jáwọ́ nínú iṣẹ́ ẹbí. Ayé wọn túbọ̀ sunkún, ayé wọn túbọ̀ ní ìpalára. Still, wọ́n ní iṣẹ́ ẹbí yẹn inú ẹ̀ náà máa kú sí. Ó dẹ̀ ti di dandan. Wọ́n máa kú sínú iṣẹ́ ẹbí. Àyàfi kó yapọ̀ Ọlọ́run. Wọ́n sọ pé k'Ọlọ́run kó gbà wọ́n kán repent. Àìjẹ́ bẹ́ẹ̀. Ẹnu ẹ̀ lẹ́wà yẹn o, ẹ̀yin oníṣẹ́ ẹbí. Ẹnu ẹ̀ lẹ́wà yẹn. Èèyàn burúkú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹbí yẹn ló máa tọ̀ yín lẹ́yìn lágbára Kristi. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Bẹ́ẹ̀ ni, ẹ túbọ̀ bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé gan ni. Torí mo ṣe ní kí n sáré mú eléyìí wá etí gbà pé àwọn ewúrẹ́ aláìgbọràn pé tí Ọlọ́run Jésù máa fi dé wọn ò ní gbọ́. Torí wọn ọ̀rọ̀ náà lọ mọ́. Ọ̀nà wọn ti ṣókùnkùn. Gbogbo ilẹ̀ wọn ti ń yọ̀. Bẹ́ẹ̀ ni yóò máa rí. Nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ̀yin èèyàn mi, ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á sì péye nínú ayé wa. Ikú ò ní jí wa pa, àrùn ò ní san wá lọ́jọ́. Ìwọ̀nba ìtókù kọ́dún yìí parí, Ọlọ́run jẹ́ ká rí rere bára wa ṣe. Lágbára Kristi. Ọdún yìí tún lọ sópin. Kò ní dì wá mẹ́rù lọ tọmọtọmọ, ààbò rẹ̀ yóò dájú. Ẹ ṣé bàbá God. Bí ẹ ti ń gbọ́ wa, Jésù Olúwa wa. Amen. Bye.